wòlíì àtàjíǹrere Israel Násírì Olúwagbémidìde láti ìjọ Christ Apostolic Church Greater God Chapel Mòwe Ogun State. tó bàbá ẹ ṣé mo rí pé ó nídìí pàtàkì kan tí a fi rí yín ní ọjọ́ ti tòní oore ọ̀fẹ́ Ọlọ́run ló lè sọ pé nípa ìfẹ́ olùgbàlà kì yóò ṣe kan bàbá kó tó di pé a wọnú ètò lọ ní sàn-án ẹ kó bá a gbàdúrà fún gbogbo ọmọ orílẹ̀-èdè pátápátá. Ní orúkọ Jésù, àmín Ọlọ́run ayérayé ọba àwọn ọba, gba ọpẹ́ wa. àmín Májẹ̀mú àti ìpìlẹ̀ ìjọ Àpọ́sù ti Kristi gba ìyìn wa. àmín Jésù Gbogbo ibi tá a ti ń gbọ́ wa kárí ayé, àlàáfíà Ọlọ́run kí ó kan ọ̀dọ̀ wa. àmín Jésù Lórúkọ Olúwa, ìgbàlà ọkàn wa ṣe pàtàkì. Olúwa kó bá ọkàn wa pàdé. àmín Jésù Ètò yìí kó sorílẹ̀-èdè láǹfààní, àmín Jésù kó ra ìjọ padà, àmín Jésù kó mú wa dé ọ̀run. àmín Jésù Lórúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Ǹjẹ́ Timothy Oyèdè lórúkọ ti tèmi tí gbogbo èèyàn mọ̀ sí Ṣẹ́gun Gold ambassador Elédùmarè náà nílé mo ní ẹkú ọ̀rọ̀ lẹ́yìn ìgbàdúgbà. Bàbá kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ kọ́kọ́ fi bọ́ wa náà ní ti ìrọ̀lẹ́ yìí? Ohun tí ó wá síwájú mi láti fi bá wa sọ̀rọ̀ ní alẹ́ yìí, ó wà nínú ìwé Revelation wípé èyí tí ìwọ ní nì dì í mú ṣinṣin. Èyí tí ìwọ ní nì dì í mú ṣinṣin. Kí ni ohun tí ẹ jẹ́ á wo ìwé Revelation orí ìkejì ẹsẹ̀ 25. Revelation 2:25. Ṣùgbọ́n èyí tí ẹ̀yin ní nì ẹ dì í mú ṣinṣin títí èmi yóò fi dé. Ìjọ Ọlọ́run ní àgbáyé, ẹ jẹ́ kí a rántí bí a ṣe bẹ̀rẹ̀. Ìgbéyàwó gbogbo tí ń gbọ́ mi, ẹ rántí bí a ṣe bẹ̀rẹ̀. Ìdílé, ẹ rántí ìgbà àwọn baba ńlá wa. Orílẹ̀-èdè, rántí ìgbà àwọn baba ńlá wa. Ìpínlẹ̀ Ọ̀ṣun, ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba wa, ẹ rántí bí a ṣe bẹ̀rẹ̀. Èyí tí ẹ ní ẹ dì í mú ṣinṣin. Kí ni àwọn ohun tí a ní nínú ìgbàgbọ́ ní ìbẹ̀rẹ̀? Ní ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́, èso ẹ̀mí ni àwọn bàbá wa gbé ìjọ lé lórí. Ẹ̀bùn ẹ̀mí jẹ́ ìkan nínú àwọn ẹ̀ka tí a fi ń ru ìjọ sókè. Abẹ́ ìjọ ni ẹ̀bùn ẹ̀mí wà. Ẹ̀bùn ẹ̀mí kì í dá nìkan dúró. Ṣùgbọ́n ní àkókò yìí a rí i pé ministry ti dá nìkan, ó ti di church. Ọ̀tọ̀ ni ministry, ọ̀tọ̀ ni ìjọ. Ministry jẹ́ ẹ̀bùn àwọn onírúurú ẹ̀bùn tá a gbìn sáyé wa, ìran rírí, àlá àti ìfèdèfọ̀ ministry nìyẹn. Abẹ́ ẹ̀bùn ẹ̀mí ni. Ṣùgbọ́n kí làwọn èso ẹ̀mí táwọn bàbá wa gbé ìgbàgbọ́ lé nígbà yẹn? Ìgbàgbọ́, sùúrù, ìgbọ́ràn, ìbẹ̀rù Ọlọ́run, ìrẹ̀lẹ̀, ìforítì, ẹ̀mí mímọ́, àwọn èso ẹ̀mí nìyẹn. Ṣùgbọ́n láti ìgbà kan wá, ìrírí tí à ń rí nínú ìgbàgbọ́ àti ọjà ẹ̀bùn la wá ń tà ní ìsìn, kò sí ọjà èso ẹ̀mí mọ́. Ìjọ, ẹ jẹ́ ká di òtítọ́ mú. I'm not against ministry. It's part of àwọn nǹkan tí Ọlọ́run gbìn sáyàwó ẹ̀dá yí àdìtú láti ru ìjọ sókè. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi, ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀,
ìgbé ayé wa bá Bíbélì mu. Nílẹ̀ Yorùbá, ohun tí a máa ń kọ́ wa ni pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá ẹ o, àtẹnikẹ́ni tó bá jù ọ́ lọ. Nílẹ̀ Yorùbá, àwa ọmọ Yorùbá, a máa ń mọ ẹni tó jù wá. Èyí tí àwọn òbí wa fi kọ́ wa, rántí o mọ ẹni tí wọ́n ń ṣe o. Má gbàgbé ilé tó ti jáde o. Èyí tí wọ́n fi kọ́ wa nìyẹn. Èyí tí a ní nígbà yẹn nìyẹn, tí Yorùbá fi jẹ́ Yorùbá, tá a fi lè fi àwọn ọmọ Yorùbá wé tribe mìíràn. Ṣùgbọ́n ní ìsín, gúrú dàpọ̀ mọ́ tápà, àgbàrá ti fi ara jọ mọ́ odò, gbogbo ẹ̀ dàrú papọ̀. Ẹ̀yin tí ẹ gbọ́ mi kárí ayé, ẹ jẹ́ ká padà. Èyí tó jẹ́ tiwa, òtítọ́ ẹ̀rù Ọlọ́run yẹn ká dì í mú. Kí ẹ̀kọ́ orí mídíà, ẹ̀kọ́ ìgbàlódé, ẹ̀kọ́ gbówá gbóbì wá ní ṣọ́ọ̀ṣì kó má gba ẹ̀kọ́ ayérayé lẹ́nu wa. Àwọn ohun tí ó wá sí inú mi láti fi bá gbogbo ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀ àti àwọn tí ń gbọ́ mi ní ìrọ̀lẹ́ ènìyàn. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ láti di tiwa mú, kí èso má jagbà, káyé ó má jagbà, kẹ́ran má jagbà, kí ẹ̀kọ́ ìgbàlódé kó má ja tiwa gbà lọ́wọ́ wa. Thank you. God bless you. tó ẹ ṣe bàbá, Olúwa wà pẹ̀lú yín. Bàbá, tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn èso ẹ̀mí, mo ti bi yín ní ìbéèrè yìí rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Kí ló dé tẹ́ jẹ́ pé ẹ̀mí mímọ́ kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ agbára mọ́ bíi ti àwọn ìgbàanì, bíi ti àwọn bàbá wa nínú ìgbàgbọ́, tó jẹ́ pé ọgbọ́n orí àbí ìkankan ni àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé òun ni wọ́n wá ń lò? Ǹjẹ́ a lè sọ pé ẹ̀mí mímọ́ ti palẹ̀ ẹrù rẹ̀ mọ́, ó ti kúrò láàrin ìjọ ni, àbí kí la lè rí sọ láàrin bàbá? Nǹkan mẹ́ta ni a ò gbọ́dọ̀ ná ọjà rẹ̀. Tí a bá ti ná ọjà rẹ̀ nínú ìjọ, ẹ̀mí mímọ́ máa lọ. Ọjà àkọ́kọ́, a gbọ́dọ̀ ná ọjà owó. Ọjà owó. Ọjà ìkejì, a ò gbọ́dọ̀ ná ọjà ipò. Ọjà kẹta, bí a bá ti nǹkan mẹ́ta tí mo fẹ́ dárúkọ yìí, owó, ipò àti òkìkí, tá a bá ti ń wá, ẹ̀mí mímọ́ máa lọ. Nínú ìjọ, entertainers la invite wọlé. Ẹ̀mí àtara òdẹ kì í ṣiṣẹ́ pọ̀. Wọ́n máa jà títí dópin ni. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè ni pé ẹ̀mí mímọ́ ò lè òun àtara ò lè jọ ṣe. Owó kò lè bá ṣe. Owó dáa. Ṣùgbọ́n nínú ti ẹ̀mí, ìbùkún ju owó lọ. Ọ̀tọ̀ ni ìbùkún, ọ̀tọ̀ ni owó. Ayé àwọn bàbá wa, ìbùkún làwọn ṣiṣẹ́ fún, but ayé ìsìn owó làwa ń lé, ipò là ń lé, ẹran ara là ń gbé gbàgbọ́ sílẹ̀, ètò ìṣẹ̀lẹ̀ nìyẹn. Ibi tí gbogbo wọn bá dẹ̀ ti wà, ẹ̀mí mọ́ ni lè dúró. tó ẹ ṣe bàbá. Bàbá, tá a bá ń sọ̀rọ̀ nípa ipò, lóòótọ́ ipò dáa. Kí ló wá jẹ́ pé àwọn kan wà láwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ dáradára, ṣùgbọ́n nígbà tó wá di pé Ọlọ́run wá gbé wọn sókè pẹ́ẹ́lí, a rí i pé wọ́n déédéé yà lójú ọ̀nà náà lójijì. Ǹjẹ́ a lè sọ pé ipò ni, àbí owó ló gùn wọ́n, àbí a lè sọ pé agbára pé mo ti tó tán? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé à ń fojú wò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó jẹ́ pé wọ́n ti padà lábẹ́lẹ̀, tó jẹ́ pé wọn ò ṣe é tẹ̀lé, pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tá à ń gbọ́ àti tá à ń fojú rí nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri. Ẹ ṣé. Ní ayé àwọn bàbá wa, èṣù jẹ́ ọmọ àlè, èṣù jẹ́ olórí burúkú, èṣù jẹ́ èèyàn rádaràda.
ní ayé àwọn bàbá wa ó jẹ́ alárekérekè. Láyé àwọn bàbá wa tán bá rí i pé èso fẹ́ ra wọn mú, wọ́n máa ń bẹ̀bẹ̀ fún ẹ̀mí wọn pé àwọn fẹ́ lọ. Ìyẹn ni pé ní ìgbà yẹn àwọn èèyàn wà after ọ̀run, kì í ṣe after ayé. Ṣùgbọ́n ní ìsinyìí, àwọn ìgbà kan wà láyé nínú iṣẹ́ Olúwa, èèyàn máa la aginjù kọjá, èèyàn máa la inú ìpọ́njú kọjá, èèyàn máa la inú ìjì kọjá, gbogbo ìgbà yẹn ọmọ Ọlọ́run sì máa strong. But ọjọ́ tá a bá ti wọnú ògo, ògo ní í darí wa, èèyàn ní í darí wa. Ẹ̀mí mọ̀ ẹ́ ṣe program wa mọ́, àwa là á máa ṣe. A fẹ́ lò ṣẹ́jú níbi báyìí, a fẹ́ lò ní báyìí. So ewu wà nínú ògo. Àdúrà tí a lè ṣaláì gbà ni, ṣùgbọ́n ewu tó wà ńbẹ̀, ògo máa ń pín àwa àtọlọ́run níyà ni. Tí àánú ò bá ṣe kíni, tí ò bá ṣiṣẹ́. So ìdáhùn tí ẹ béèrè ò ní pé bí èèyàn bá ti lè wọnú ògo, tí kò bá tètè lọ, tí oore ọ̀fẹ́ ò bá dẹ̀ pọ̀, ìyẹn ni pé àwọn tó súnmọ́ àtòun náà kẹ́mi mọ́ sọ tó kó ràn lọ́wọ́ yóò yàbá, torí ewu wà ní ògo. Even ní àkókò Jésù fúnra rẹ̀ ò fẹ́ lọ mọ́, ó ti ń wo ògo tóun gangan ní ọ̀tìgbà tí bàbá wa sọ pé ilé o, ilé, ilé, thank you. tó ohun ẹni tẹ́ ń gbọ́ látàárọ̀ náà ni ohun bàbá wa Prophet Nursery Israel Olúwagbémidìde láti ìjọ Christ Apostolic Church láti ìlú Ogun State. Mo ń bọ̀ náà láti òkè lọ́hùn. Gbémidìde láti ìjọ CAC Christ Apostolic Church Greater God Chapel, ìyẹn ní ìpínlẹ̀ Ògùn, Mòwe lọ́hùn. Bàbá, kó tó di pé a máa béèrè àwọn ìbéèrè lọ síwájú, kí lohun tó gbé yín wá gan-an sí ìlú Iléṣà ní pàápàá? Ẹ ṣeun atọ́kùn ètò. Èmi fún ara mi bí mo ti lọ, Ìyẹn pé ìlú ilẹ̀ ti kúrò. ibi ilé, ọ̀hún ilé. So nígbà tí mo wálé ilé mẹ́nẹ́, secondly, ìkan nínú àwọn ọmọ Ọlọ́run ní ètò kan tó jẹ́ ìpè fún ìsọjí tí wọ́n rí mi gẹ́gẹ́ bí ìkan nínú ẹni tí ó lè, gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lò láti pẹ̀lẹ́ ẹni tí yóò bá wọn ṣiṣẹ́ lónìí, láti ru Ọlọ́run sókè àti ru títóbi ẹ̀ sókè àti láti jọ bá àwọn ọmọ Ọlọ́run gbàdúrà papọ̀. Ìyẹn jẹ́ èkejì tí ó gbé mi wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní tiwa níbí. tó bàbá, ìjọ tí a wá ń sọ yìí, kí ni ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ program tí à ń sọ yìí? Gẹ́gẹ́ bí àkókò tèmi tá fún mi, aago 5 ni a ó bẹ̀rẹ̀. So by 5 tá a bá ti kúrò bí báyìí, à ń sọ̀kalẹ̀ lọ sí ibẹ̀ ní Jesus Disciple Ministry International ní number 23 Ayésọ̀ Street, Iléṣà níbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wa. tó ó dà bàbá, ṣé ààyè àti oore ọ̀fẹ́ wà fún àwọn èèyàn láti wá bá yín pàdé, àbí ká sọ pé láti wá bọ́lọ̀ pàdé àti láti fẹ́ rí yín? Nọ́mbà ìbéèrè yẹn, ààyè àti oore ọ̀fẹ́ wà láti wá bá Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun pàdé níbẹ̀, ṣùgbọ́n láti rí mi, ìyẹn kì í ṣe fún tèmi. Ìyẹn wà fún ẹni tí ó pè mí. A pè ní ó ju ẹni tí a pè. So ìyẹn wà fún ẹni tí ó pè mí. Ìyẹn ẹni tó pè mí ni wọ́n bá, òun ló máa lè fún wọn ní ààyè yẹn tí oore ọ̀fẹ́ bá wà. Thank you. tó ẹ ṣé bàbá, yàtọ̀ sí pé ẹ jẹ́ wòlíì àti ajínrere, mo ti rí i pé ẹ ti jẹ́ olórin ẹ̀mí. Kó tó di pé á béèrè ìbéèrè lórí yẹn, ẹ já gbọ́ orin bàbá, mò ń bọ̀.
Béèyàn bá unfollow wa, bọ́lọ́run bá sì ń follow wa, ojú ọ̀nà gangan la wà. Béèyàn bá unfollow wa, tọ́lọ́run bá sì ń follow wa, ojú ọ̀nà gangan la wà. Ènìyàn lórí jẹ́ tiwa, tọ́lọ́run bá accept wa, ojú ọ̀nà gangan la wà. Béèyàn bá remove wa, tọ́lọ́run bá restore wa, ojú ọ̀nà gangan la wà. Béèyàn bá condemn wa, tọ́lọ́run bá comment wa, excellent. Bàbá, eléyìí tí à ń gbọ́ yìí, kí ni orúkọ eléyìí? Unfollow ni track eléyìí. Track eléyìí sọ pé bí ayé bá padà lẹ́yìn wa, tí ìwàláàyè bàbá ọmọ ẹ̀mí mọ́ bá sì wà pẹ̀lú wa, a sì wà ní ojú ọ̀nà. Màá dẹ̀ ti máa ṣe kásẹ̀tì báyìí láti 20 years ago. Ìyẹn gbogbo ọdún sẹ́yìn. Màá dẹ̀ ti ṣe bíi 23 album. So a ti ṣe album tó pọ̀ tó dẹ̀ jẹ́ pé Mò ń wò ó náà wájú mi ní àná. màá ti ṣe púpọ̀ nínú àwọn kásẹ̀tì tá a ti ṣe sẹ́yìn. Òun ni àrà ọ̀tán lọ́dọ̀ bàbá àrà. Ọ̀nà Àrà àbáyọ. ọ̀tán ó lọ́dọ̀ bàbá àrà o. Àwòrán ò ní ìjọ máa ń sọ ìrètí nù o. Ó lè dọ̀la kí ó dà pé wá wò o. Àrà ọ̀tán ó lọ́dọ̀ bàbá àrà o. A ti kọrin níbẹ̀ láti ṣe àwọn àwo pé mo fẹ́ bá wọn, mo fẹ́ kọjá wọn, àwọn tó ti rìn jìnnà nínú ògo. So kásẹ̀tì ti pọ̀ tá a ti ṣe. Lóríṣiríṣi. Ibẹ̀ láti rí ọ̀nà àbáyọ. Máa Ibi gbọ́pá ayọ̀. lọ́wọ́ àgbà torí ọ̀la. Àgbà lè má sọ̀rọ̀, ó léwu. Ọ̀pá tí àgbà lọ́wọ́, àgbà lè jà fún àgbà. Ó pọ̀. Ó dà, bàbá kò burú. Fún ìbéèrè àbí ohunkóhun tí àwọn aráalé bá fẹ́ pè yín fún, àbí bàbá ẹ gbàdúrà fún mi kankan báyìí, bàbá ẹ sáré yọ̀ọ̀da ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún gbogbo ọmọ Nàìjíríà. Nọ́mbà mi 080 080 38 38 03 03 05 05 62. 62. 080 38 03 05 62. So, ẹ ṣe gbogbo ẹ̀yin aráalé, àkànṣe ètò lélẹ̀ láti ìjọ Christ Apostolic Church Greater God Chapel Ogun State ní Mọ̀wé nípínlẹ̀ Ògùn náà. Èyí tí Ọlọ́run tí ọwọ́ bàbá wa gbé kalẹ̀, Prophet Nasiri Israel Olúwagbémidìde, ìránṣẹ́ Ọlọ́run alààyè tẹ́ máa ń wò káàkiri ojú ẹ̀rọ ayélujára káàkiri gbogbo àgbáyé. Bàbá, fún ẹja fi àyè ìṣẹ́jú mélòó kan sílẹ̀ fún àwọn aráalé láti pè wọlé ohunkóhun tí wọ́n bá fẹ́ béèrè lọ́wọ́ yín. 090 64 76 6497. 090 64 76 6497. Ṣé bí nọ́mbà yẹn ni? Bẹ́ẹ̀ bá pè wọlé màá signal sí. Okay. Oh 0906 476
6497 0906 476 6497 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọlé sí láti béèrè ohunkóhun ní ọwọ́ bàbá. Hello. Hello Dìkọlà, orúkọ yín ibo lẹ ti ń pè? Hello. Ìpè yín já pé ó dà kò burú. Hello. Ẹ kú ọ̀lẹ́, orúkọ yín ibo lẹ ti ń pè? Okay, bàbá okay, ẹ ṣé gan o, mo dúpẹ́ o. Hello. Hello Dìkọlà. Ìpè òun já lura wọn. Hello Dìkọlà, orúkọ yín ibo lẹ ti ń pè? Hello. Ojú òpó òun ṣe wá rí bákan rọ̀lẹ́. Hello, orúkọ yín ibo lẹ ti ń pè? À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ibo lẹ ti ń pè orúkọ yín? Nẹ́tíwọ́ọ̀kì wọn ní kò fẹ́ dáa díẹ̀, ó dà kò burú. Hello Dìkọlà, ẹ kú ọ̀lẹ́, orúkọ yín ibo lẹ ti ń pè? Wà ní gbogbo ọ̀run ti nẹ́tíwọ́ọ̀kì yìí báyìí. Hello. Nẹ́tíwọ́ọ̀kì yìí. Hello Dìkọlà. Hello. Nẹ́tíwọ́ọ̀kì máa rí báyìí. tó nọ́mbà tí ẹ lè pe bàbá gangan sí lẹ́yìn ètò òun náà ni 08038030562 08038030562 ní nọ́mbà tí ẹ lè pe bàbá sí lẹ́yìn ètò. Àbí kí ẹ tẹ̀sì sí mi kí wọ́n tẹ̀ sí mi both WhatsApp or SMS tán bá pè tí ò bá tì lọ lákòókò torí màá wọnú prógráàmù lọ. tó bàbá ẹ bá gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá ní ti. Ọlọ́run ayérayé ọba àwọn ọba gba ọpẹ́ wa. Àmín Jésù. Orílẹ̀-èdè yóò dọwọ́ rẹ, ẹ̀mí mọ́ gbàkóso. Àmín Jésù. Body of Christ dọwọ́ rẹ, ẹ̀mí mọ́ gbàkóso. Àmín Jésù. Ìpínlẹ̀ Ọ̀ṣun dọwọ́ rẹ, ẹ̀mí mọ́ gbàkóso. Àmín Jésù. Ilé-iṣẹ́ yìí àti àwọn atọ́kùn àti gbogbo wa dọwọ́ rẹ, ẹ̀mí mọ́ gbàkóso. Àmín Jésù. Ìsọjí tí a ń lọ, ẹ̀mí mọ́ gbàkóso. Àmín Jésù. Ní ìkẹyìn kárí ọká torí ikú. Àmín Jésù. Together we shall make eternity. Amen. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ǹjẹ́ ohun ẹni tẹ́ ti ń gbọ́ látàárọ̀ náà ni bàbá wa Nursery Israel Prophet Nursery Israel Olúwagbémidìde láti ìjọ Christ Apostolic Church Greater God Chapel ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ní Mòwe lọ́hùn. Ǹjẹ́ Timothy lórúkọ ti tèmi ẹni tí gbogbo èèyàn wọ́n sì Ṣẹ́gun Gold Ambassador Elédùmarè náà lélẹ̀ mọ́ ní ó dìgbà.